Ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi a tún fi ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ òṣèlú níjọba ìbílẹ̀ ìlú Ẹ̀fọ̀nláyè la wà báyìí. Torí wípé aṣọ̀tún ṣòsì má bàbí kan jẹ́ ni wá. A ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Èkìtì, ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n àti orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní abẹ́ àkóso ẹgbẹ́ tí ń darí lọ́wọ́ nípínlẹ̀ Èkìtì àti ní orílẹ̀-èdè Nàìjíríà, APC. Iwájú alága ẹgbẹ́ APC níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n làwà tí wọ́n jẹ́ ìkan gbòógì àti ọ̀jìnmí olóṣèlú ní ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́ yìí. Ẹ bá ń kí gbogbo àwọn tí wọ́n láǹfààní láti wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ mi ni Honorable Òjó Ìdòwú Michael, popularly known as Miracle. Mo ń fi àsìkò yìí kí gbogbo àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Èkìtì, ní ìlú Ẹ̀fọ̀nláyè, ní agbègbè Nàìjíríà àti ìhó. Ṣé olóṣèlú ni bó lẹ ṣe bẹ̀rẹ̀ òṣèlú? Ó ti tó gbà wo tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ òṣèlú? Àwọn ẹgbẹ́ wo gan-an lẹ ti tọ́ ipa sí òṣèlú? Ẹ ṣé, bí ọmọdé ṣe ń dàgbà sí ni òṣèlú náà dàgbà sí lẹ́yìn àti ọ̀dọ̀ ti tèmi wá. Nígbà tí mo máa bẹ̀rẹ̀ òṣèlú, òṣìṣẹ́ ìjọba ni mí. Mo ṣiṣẹ́ ní under Nigeria Security Meeting and Printing. A gbúdọ̀ gbé òṣèlú lé, àwọn tẹ́ gbúdọ̀ mọ̀ pé a ń ṣe òṣèlú rárá. Òṣèlú abẹ́lẹ̀ nìkan lẹ máa ń ṣe. Òṣèlú abẹ́lẹ̀ ni mò ń ṣe, torí pé àwa là ń print ballot paper. A gbúdọ̀ gbọ́ pé a ṣe òṣèlú. Ìyẹn ti tó bí ọdún wo? I retired since 1995. Lẹ ti ṣiṣẹ́ gan fẹ̀yìntì. Then, ìgbà náà ni mo dẹ̀ ti bẹ̀rẹ̀ òṣèlú. Torí ó wà náà ẹ̀jẹ̀ mi. Yes. Ìgbà mo dẹ̀ ti ń ṣe. Kí ló dé tó ṣèlú wù yín ṣe? Kí ló dé tẹ́ fi yan òṣèlú láàyò? Kí ló dé tí òṣèlú tó wù yín? Ìdí tó fi wù mí ni wípé mo rí báwọn èèyàn wa bọ́n ṣe ń ṣe é. Àwọn kùdìẹ̀kudiẹ kan sì wà nínú òṣèlú tó yẹ ká gbégún, bíi pé ká fẹ́ dìbò pé pátì bíi méjì mẹ́ta kan wà kájọ máa forí gbárí. Wọ́n wá ń dùn mí wípé tá a bá ti dìbò tán ìjà ni. Kò sí ẹni tó nínú àwọn parties wọ̀nyí tó accept bíi pé defeat. Wọ́n á ṣàfẹ́ tọ̀ pé àwọn náà wọ́n máa gborí lé ẹjọ́. Èmi dẹ̀ wá rí wípé àwọn tí wọ́n ní wọn ò gba defeat kì í ṣe wípé wọn ò gbà, ṣùgbọ́n wọ́n fi ń maintain kí ẹgbẹ́ nígbà tó ti lose yẹn kí wọ́n bá dàrú. So ìyẹn àtìgbà yẹn ló ti pé tí n bá lè rí ipò kan dìmú nínú òṣèlú, àwọn kùdìẹ̀kudiẹ tó yẹ kan adjustment tó yẹ ká ṣe kí gbogbo ẹ̀ kó fi máa gún régé pé máa put into the politics. Àwọn ẹgbẹ́ wo lẹ ti bẹ̀rẹ̀ òṣèlú àtàwọn ipò wo gan lẹ ti rí dìmú nínú òpó òṣèlú? Ìgbà tí mo ti bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ kan tí mo bẹ̀rẹ̀ látàyè UPN tí mo ti ń ṣe títí tó fi da APC dé ní mi ò sẹ́gbẹ́ méjì rí. Òpó kan yẹn náà lẹ ń tọ̀. Bàbá mi ojú kan ni. Òpó kan yẹn náà lẹ ń tọ̀ bọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ yàrí. Orí mo believe pé ojú kan lè yàn ń tọ̀ sí tó fi ń hó. Àmọ́ ẹ̀yin ọmọ ẹgbẹ́ APC àgbàgbà yìí tẹ́ bá ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yìí. Yes. Kí ló dé tó fi wà nínú ẹ̀jẹ̀ yín? Ìdá o, ẹ wà ní gọ́ọ̀mẹ̀ntì o, ẹ sì ń gọ́ọ̀mẹ̀ntì o, tẹ́ẹ̀kì máa ń dì camp. Ìdí nìyí látàyè Awólọ́wọ̀ bẹ̀rẹ̀. Gbogbo ìgbésẹ̀ tí Awólọ́wọ̀ gbé lórí Western nígbà yẹn, a dẹ̀ rí bó ṣe ń ṣe tó dẹ̀ ń gún régé títí tí ó fi jẹ́ náà nípè. Wọ́n ṣe ni ó fẹ́ dà rẹ ni ó fẹ́ ṣe gbogbo ẹ̀ ni wọn ò jẹ́ kó ṣe bẹ̀ kò ti torí bẹ́ẹ̀ kó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí ò ṣe tiẹ̀. Tá bá tún kúrò lórí ẹ̀ ká tún wo àkànṣe bàbá wa Tinubu tó wà ńbẹ̀ yìí, ẹ wò bó náà ṣe bẹ̀rẹ̀ títí. Àwọn tó ṣe sáàpù ńgbà yẹn tí ìjọba ológun tàn wọ́n, àwọn bí bàbá wa Bọ́lá Ìgè, ẹ wo ẹ́ǹdì wọn. So àwọn àkànṣe yẹn là wá rí
táwa náà fi ń tẹ̀lé wípé ojú kan tá a wà ẹ́ la máa wà tí àwa náà fi lè contribute idea tiwa sínú ẹgbẹ́ náà for the progressive. ó wà ní inú ìtàn wípé ẹ̀yin tẹ́ ti join ẹgbẹ́ òṣèlú APC láti ilẹ̀ látàyè UPN tẹ́ sọ ìwọ AD ìwọ ACN kò sí kankan nínú yín tí ó máa ń kúrò nínú ẹgbẹ́ lọ darapọ̀ mẹ́gbẹ́ yàtọ̀ àwọn tá a bá ti rí tó bá ti di káàmpù nínú ẹgbẹ́ yín á jẹ́ pé bóyá ó di káàmpù wa ló tún di káàmpù padà ìdí rẹ̀ táwọn èèyàn fi ń wòye pé ó fẹ́ dàbẹ́ ni pé ẹgbẹ́ awo lẹ́gbẹ́ yín pé bóyá ẹ ní àwọn ìmùlẹ̀ kan wípé bóyá ẹgbẹ́ awo ni tẹ́ ń fi ẹgbẹ́ òṣèlú ń bojú. ìdí táwọn èèyàn fi ń pè lẹ́gbẹ́ awo nìyí ẹgbẹ́ wa ní ètò tó bá di káàmpù sọ́dọ̀ wa wá kíò wọn náà tún kíò síbi tó dé sí kì í ṣe pé kó dénú ẹgbẹ́ wa lé ní kó sọ pé ipò kan lòún wá kó gbọ́dọ̀ dépò yẹn by force wọn á sọ fún ẹ pé go and sit down. tó bá wá lówó lọ́wọ́ ńkọ́ tó lè ra tíkẹ́ẹ̀tì. tó bá lówó tó lè ra tíkẹ́ẹ̀tì bóyá ó ti ní òkú bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ tó ṣe tí ó sì dáadáa I believe pé òkú yẹn ló ṣe fẹ́ túṣe owó yẹn ò kò lè fi rà wá that is the reason tẹ máa fi rí wípé wàá jáde lóòótọ́ wàá lé àwọn èèyàn lẹ́yìn bẹ̀tẹ̀ at the end of the day gbà tó wá fẹ́ dìbò gbogbo àwọn tó ti bá ẹjọ́ tó ń bá àwọn tó ní kó máa ń sọ síwájú akẹ́kọ̀ọ́ ní máa jó lọ òwú ẹ̀yìn ẹ̀. àti wípé kí ló dé tó jẹ́ wípé nínú ẹgbẹ́ yín ẹgbẹ́ APC ẹ máa ń bìlífù nínú báyìí ni àwọn adarí ṣe sọ àwọn bàbá wípé àwọn àgbà wa wípé tó sì jẹ́ pé kò sí nǹkan kan tí ó yí padà. àtètèkọ́ṣe là ń wò tó bá jẹ́ wípé ẹ rí mọ̀ wípé títí dòní Awólọ́wọ̀ ti papòdà bẹ̀tẹ̀ ó sì wà láàrin wa ẹ rí mọ̀ wípé tẹ́ni títa bá tún fẹ́ sí wọ́n máa rìfáà sí bàbá wa Jákàndé wọ́n máa rìfáà sí Tinubu tí ó dẹ̀ mọ̀ pé òun gbà tó ti wà ní NNPC Mobi gbogbo bó ṣe ṣe ń gbà yẹn implementation bó ṣe rú Mobi ń gbà yẹn òun ló tún gbé wọnú òṣèlú ńgbà tó gbapò dání sí ó mọ ibi tí a fi sí lérí ọ̀rọ̀ NNPC àwọn rìfánírì àti gbogbo ẹ̀ tó ṣiṣẹ́ ó dẹ̀ mọ̀ wípé ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ níbi kìíní tán parẹ́ǹsì tán sọ pé subsidy ó lè ń remove ẹ̀. but àwọn èèyàn sọ pé bí ààrẹ Tinubu ṣe sọ pé òun remove subsidy wọ́n ní wọ́n sì pàpà ń sanwó subsidy yìí àwọn èèyàn sì ń sọ pé owó subsidy náà pé wọ́n yọ wọ́n ní kò ní wúlò lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ṣé ọ̀tá ẹni máa ń ga lójú ẹni tí ẹ bá ṣe àkíyèsí àwọn governors throughout the governors in the 36 states ẹ rí wípé kì í ṣe allocation tó ń gbà kó tó di pé wọ́n remove subsidy náà gbà sí kò sí gómìnà tá a sọ wípé òun jẹ owó òṣìṣẹ́ kò sí gómìnà tá a sọ pé àwọn tó yẹ kó fẹ̀yìntì tán owó òṣìṣẹ́ fẹ̀yìntì tán san láti jọ tán ti accumulate tá a sọ pé òun kì í san. àmọ́ àwọn òṣìṣẹ́ federal kan àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì federal kan bí àwọn ọlọ́pàá wọ́n ní wọ́n rówó tí wọ́n gbà àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn nọ́ọ̀sì náà ti sọ pé wọ́n fẹ́ daṣẹ́ lẹ̀ báyìí. nígbà tí èèyàn tí wọ́n sọ pé wọ́n fẹ́ daṣẹ́ lẹ̀ at the end of the day ẹ rí i pé wọ́n nílé daṣẹ́ yẹn lẹ̀ because àwọn kan wà àwọn opposition tó ń tì wọ́n lẹ́yìn tán fẹ́ kí Tinubu ṣe àṣeyọrí but we will not mind you ẹni tó bá fẹ́ ṣe dáadáa kò ń wẹ̀yìn wò nǹkan tó ń sọ iwájú tó ń lọ ló máa dojú kọ. nígbà tá a ti wá yọ subsidy báyìí tá a rò pé ó yẹ àti wá lówó kí ló dé tí ààrẹ ní Tinubu tó tún padà wà lọ ń yá àwọn bítíbitì owó nílẹ̀ òkèèrè tí àwọn senate tí wọ́n sì fọwọ́ sí tó ń bọwọ́ lù torí láìpẹ́ láti gbọ́ pé wọ́n tún fẹ́ yá bítíbitì kan tó ẹ̀ṣẹ̀ tó ń bu ọwọ́ lù pé ó yá o ẹ lọ yá o ṣó yẹ ká tó wọn yáwó lẹ́yìn ìgbà tá a ti yọ subsidy. ẹ rí i pé tẹ́ bá wo development of Nigeria ẹ rí àwọn projects tán ti abandon for long tẹ́ bá dé just Ekiti as an example go and look for federal roads
nothing to write home about nígbà yẹn tán ti abandon ẹ̀ even state gan bẹ́ẹ̀ tí láti gbà tó ti débẹ̀ lọ wo àwọn project tán ti ń ṣe then nígbà tán ti yọ subsidy intanra ní 10 naira now is like 100 naira so owó yẹn náà ni wọ́n gbà tí wọ́n bá ti award contract ẹ̀hún náà máa fi ṣe bẹ́ẹ̀ lọ ẹ lọ wo àwọn development ní federal road throughout the 36 states. Ṣé development federal road náà dẹ́kìtì báyìí? Ó ń débì. A máa rí àwọn ọ̀nà kan tá à ń rí fídíò ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ní tó ń ṣẹlẹ̀ ni pé according to ẹ bá lọ wo láti Àkúrẹ́ tó Adó Èkìtì ẹ lọ bẹ̀. Tẹ́ bá lọ láti Federal Poly lọ́nà Adó lọ sọ́nà Ìkàrẹ́ it's going on. Another one láti ọ̀nà Ìfàkì lọ sí Òmù tó fi lọ jáde sí Kogi. This is going on. Ọ̀nà iná sọ pé àwọn tírélà ti lò bí ọ̀sẹ̀ méjì mẹ́ta. That is the road from Adó to Ìtàwùrẹ́ stroke Ẹ̀fọ̀n. Yes. Wọ́n sọ nípa ọ̀nà Òmù náà wípé ọ̀nà yìí náà ló lọ sí ọ̀nà Kogi wípé ọ̀nà yìí náà kò tí àti pé àwọn ọmọ Yorùbá wọ́n ń bínú sí Tinubu gidi lórí ọ̀rọ̀ àwọn ọlọ́nà wa yìí àti pé kò sí substantial and tangible project kan tó sì gbé wá sí South West. That is the problem of we the Yorùbás. Ngbà tí Ìgbò ń rò kílẹ̀ ta lẹ gbọ́ pé ó tako Ìgbò pé kò ṣe yẹn lọ Jonathan. Àwa Yorùbá yìí náà tako gbogbo Nàìjíríà ló tako. What I'm saying is láti ọ̀dọ̀ wọn lọ́hùn ẹ lè rí ọmọ wọn kó tako wọn. Àmọ́ gbogbo wa àti àwọn ọmọ wọn lájọ wọ́de nígbà náà ta protest. Ṣé bí Èkìtì ṣe wà báyìí ṣé àwọn náà nínú ara wa báyìí ṣé kò lára ṣé àlálátakò báyìí gbogbo àtàwọn pé àìdọ́sì báwo báyìí ṣé kò sálátakò náà wà. Ṣé máa sọ pé so it's just like that to all others. Àmọ́ láàrin èmi àti yín. Yes. Ṣé ìjọba Tinubu ṣé ó pé orílẹ̀-èdè Nàìjíríà láti gbà tán ti bẹ̀ fún ọdún bíi méjì? Yes, mi ò lè sọ wípé kò pé wa. Lọ́nà wa. Reason is that ẹ lọ wo àwọn èèyàn wa tí wọ́n gbé sí tó fún ní minister tó dẹ̀ rán wọn sílé. So individually ẹni tán bá rán wá sílé tó wá jíṣẹ́ tó ṣe dáadáa lé is there for him or her. Ká ní mínísítà tí ó represent ìpínlẹ̀ Èkìtì. Wọ́n Aláké ó wà nù wọn. Ṣé Aláké ṣe olóṣèlú Èkìtì ni tó jẹ́ pé Èkìtì ni wọ́n ti rán wọn lọ? When we are saying federal location èèyàn tó bá jẹ́ títí ẹ̀ tó trọ́ọ̀sì ló máa fi síbẹ̀. A jẹ́ pé Tinubu ò trọ́ọ̀sì yìí kankan láti ọmọ Èkìtì ní Aláké. Ǹjẹ́ wọ́n ṣe òṣèlú Èkìtì ní Tinubu ní MOB. Ṣẹ̀gẹ́tì ọmọ Èkìtì ní MOB. Àmọ́ MOB sẹ́nítọ̀ ni wọ́n ṣe mínísítà. What I'm saying ọmọ Èkìtì ní sẹ́nítọ̀ ní ẹ wo position tó gbé sí. Gẹ́gẹ́ bí majority leader of the yes because Senate. Because ó ti ṣe commissioner ní dèdèláyé Lagos State ó dẹ̀ mọ tó lè ṣe ó dẹ̀ trust. Àmọ́ ojúṣe senator ó yàtọ̀ sí ti minister. What I'm saying yín tó fi lè fi irú ẹni yẹn sí irú position tó fi sí yẹn that is the trust he has on that person tó dẹ̀ jọmọ Èkìtì. Is from Ikoro Èkìtì. Aláké is from Ikoro Èkìtì. So ọmọ Èkìtì náà. Ṣé àwa ń rí ǹjẹ́ Èkìtì wá ń rí àǹfààní wípé Aláké tó jọmọ Èkìtì tó wà ní mínísítà ṣé wọ́n rí jẹ lára rẹ̀? Àti à ń rí jẹ. Ẹni tó bá sọ. Àbí ẹgbẹ́ ń rí jẹ. Ẹgbẹ́ náà ẹgbẹ́ la máa dárúkọ because ṣé àwa ọmọ Èkìtì tí wọ́n yìí wá ń ṣe ẹgbẹ́ tí wọ́n ń ṣe politician tó jẹ́ pé ordinary ọmọ Èkìtì tí wọ́n ń ṣe olóṣèlú ṣé wọ́n rí àǹfààní wípé Aláké tó jẹ́ ọmọ Èkìtì tí wọ́n fi sí mínísítà ṣé wọ́n rí jẹ? Wọ́n á rí jẹ but tí ẹ mọ̀ ibi tí ojú mi bá rí nà dé máa rí nà dé ní tèmi bá mọ̀ ẹ wo look at
tí employment by this man tó wà ní in charge of port Adéyẹyè Adéyẹyè tí Tinubu bá fẹ́ mú any appointment síbi tó bá yẹ kó ṣe irú àwọn Tinubu yẹn àbí irú àwọn MOB yẹn irú àwọn Aláké yẹn ta la tún lè lò lẹ́kìtì nílùú yín tójú ẹ̀ tó so ibi táwọn yẹn táwọn ṣiṣẹ́ dé nìyẹn now tí ó bá lọ́mọ wa báyìí tí wọ́n ti gbà tó jọ ọmọ Èkìtì tán ti gbà sí Port Authority ní kìíní how ṣé gbogbo ẹ̀ la lè mọ̀ but iṣẹ́ Èkìtì nìyẹn in the then time of Aboríṣàdé ó ti ń kọ́ àwọn ọmọ eré àti ẹ̀sìn ìgbà yẹn náà nìyẹn. ó dà gbogbo ìlú báyìí àwọn gómìnà ni wọ́n sọ pé wọ́n endorse Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu fún ẹlẹ́ẹ̀kejì fún ìjọba ẹlẹ́ẹ̀kejì a mọ̀ yìí pé àwọn ni ẹgbẹ́ APC yóò tún fà kalẹ̀ àmọ́ láàrin èmi àti yín ṣé ààrẹ Bọ́lá Tinubu ṣé wọ́n tún lè padà wọ́n second term. surely ìdí tí tá bá ń sọ̀rọ̀ nípa free and fair election ìdí tá a fi mọ̀ wípé ẹni tó bá lè ronú á lè ríran ìdí tá a fi mọ̀ pé sẹ́mọ̀ pé ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́ it's like now within the 2-3 years tó ìlú ń bẹ̀ yìí it's like a farmer tí ó lọ sínú oko tí gbóyẹ ti lẹ́gàn tó ti ṣe a jẹ́ wípé ìjọba Buhari ò ṣe dáadáa tó nìyẹn. ẹ máa gbọ́ ti tèmi o ìjọba Buhari ò ṣe dáadáa ìjọba Tinubu náà kò ṣe pé ó dìré gbogbo prógrámù Buhari kúrò ń bẹ̀ bẹ̀tọ̀ náà ní just like mo ṣe sọ fún yín gbà pé òṣèlú pé ìgbà tí mo wá rí pé mo dé rí kò dé lèmi náà àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ṣe tí mo believe kó yẹ carry on as a progressive pé mi náà wá implement it in my own say just like that too. ṣùgbọ́n àwọn èèyàn máa ń fẹ̀sùn kan àwọn ẹgbẹ́ yín wípé àkókò tẹ́ bá ti wà ní ìjọba wọ́n ní pé owó kì í máa ń circulate wípé ìrọ̀rùn kì í máa sábà máa ń gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fi ẹ̀sùn kan ẹgbẹ́ yín wọ́n ní pé owó máa ń wà àmọ́ wípé àárín àwọn ọmọ ẹgbẹ́ yín nìkan ló ti máa ń sábà máa ń ṣe rọ̀ṣọ̀mù wípé kì í máa ń ṣe rọ̀ṣọ̀mù sí ìgboro bóò ló ṣe rí bẹ́ẹ̀. lóòótọ́ ni ìdí tó ṣe rí bẹ́ẹ̀ ni èmi mo wà ní program kan lánàá pẹ̀lú ọmọ ẹgbẹ́ kan tó fẹ́ darapọ̀ mọ́ wa wọ́n á ní nígbà ipò kan báyìí lòún wá mo dẹ̀ mọ̀ kó lè yàn dáadáa pé ipò kan báyìí lòún wá tó máa dé bẹ́ẹ̀ bí wọ́n yà ọ̀sẹ̀ níjẹun tó wá ṣe rìpọ́tù tó wọ́n fi lè tún wà ní normal tó wà lọ́dọ̀mọ̀ ẹgbẹ́ mo wà ní well if you are coming to our party any program ó kàn lè dédé máa bọ̀ bẹ́ẹ̀ tó bá dé bẹ́ẹ̀ ẹ̀tátúmẹ̀tì tí mo ní náà nìwọ náà ní sí ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ tí wàá wá ṣiṣẹ́ tán fi rí ẹ ìwọ ni wàá máa prove ara ẹ you can be there for 20 good years like anything ó lè débẹ̀ within 2 years kó ti rí mọ̀ kán tẹ̀ ti fẹ́ síbì kan just like that ọ̀dẹ̀ ọmọ ẹgbẹ́ wa náà tó ti ṣe for long tí ó sì níbì kankan so ó lè sọ pé ká wá fi àwọn tán ti ń gbẹ́gbẹ́ yẹn bọ̀ kán dédé wá gbé ẹ̀ lè lọ. kí wá ní ìdí tí owó kì í máa fi ń circulate. so ìdí tí owó fi ń circulate kì í ṣe pé owó máa ń circulate but not into each pocket. tá a bá wo àwọn ẹgbẹ́ tó wá gba kíní lọ́wọ́ wọn tán ta kúrò lọ ta gbà lọ́wọ́ wọn báyìí anything ọmọ ẹgbẹ́ máa rí but you will not see any project tán fi ń ṣe ń ta but ẹgbẹ́ wa believe in doing project ní nǹkan tó máa fojú rí not a belle program. ó dà ẹ jẹ́ ká kúrò lórí ẹ jẹ́ ká wá sí ìpínlẹ̀ wa ìpínlẹ̀ Èkìtì bó lẹ ṣe lè ṣàpèjúwe ìjọba Bíọ́dún Àbáyọ̀mí báwo ní ṣókí láì ní fagùn. láì fi àtótó pẹ̀lú rárá ìjọba Oyèbánjí Àbáyọ̀mí ó ń ṣe dáadáa. ṣé sí ẹ̀yin ọmọ ẹgbẹ́ sí ẹ̀yin leaders. sí àwa ọmọ ẹgbẹ́ sí àwa leaders sí ìpínlẹ̀ Èkìtì because ńgbà tó délẹ̀ tó bẹ̀rẹ̀ bó ṣe ṣe fún àwọn opposition ní position àwọn gan takò pé àgbà ó ní ká máa ṣe party lọ kó náà dẹ̀ máa ṣe governance
ó ní but at the end of the day ó là wá mọ ìtumọ̀ nǹkan tó ń ṣe and truly today àti mọ̀ ìtumọ̀ nǹkan tó ń ṣe ìpínlẹ̀ Èkìtì is like one party system now nítorí dẹ̀ ṣe ni. so ohun tẹ́ ń sọ ni pé kò sí ẹgbẹ́ mi ìmọ̀ lẹ́kìtì báyìí. àmì ò tí ì rí o ẹgbẹ́ PDP ńkọ́. ti ẹgbẹ́ tó umbrella tẹ́mọ̀ kí ni mí ní umbrella. ń dáàbò bo èèyàn ni. Umbrella tó bá ti yà tí ò lè dáàbò bò sí a tún máa sọ pé ó wà. ǹjẹ́ rò pé kò sẹ́gbẹ́ tí ó kú tí ò tún lè dìde. Kò sẹ́gbẹ́ tó kú tí ò tún lè dìde bẹ̀ for now kò tí ì sí ìrìnlójú pé wọ́n fẹ́ dìde. ìgbà kan ní ẹgbẹ́ APC lẹ kúrò níjọba. àwọn ẹbẹ̀tà àwà together ń gbà yẹn àwà together ń gbà yẹn ẹwà papọ̀ ń gbà yẹn. Yes because òṣùṣù ọwọ́ ni wá. Túká ń gbà náà. Yes àwà together. ìgbà náà ó fẹ́ dàbẹ́ ni pé àwọn kọ̀ọ̀kan náà kúrò láàrin yín gbà náà àmọ́ tó jẹ́ pé wọ́n ní agbára federal lẹ lò láti fagídí wọlé padà. kò sí bí ẹgbẹ́ kan ṣe máa lose 100% tán jíjọ lose then tán wá fẹ́ padà tẹ́ wá sọ pé tún fẹ́ rí 100% yẹn padà wọ́n á ráwọn elébi kan láàrin wọn dájọ́ pé so ká gbà pé àwọn elébi náà ni wọ́n kúrò ní ẹgbẹ́ elébi ló ń sá kiri wọ́n á lọ sí bí wọ́n á tún kúrò bí wọ́n á tún lọ sọ́run àwọn elébi ni. ká gbà pé elébi ni bírú Fáyọ̀ṣe Olújìmí. ọ̀rọ̀ Fáyọ̀ṣe ó kúrò nínú ẹgbẹ́ tẹ́ bá rí endorsement tó ṣe lánàá ó tún kúrò pé PDP ló ń fìlà PDP ló dé wọbẹ̀ kó kúrò nínú ẹgbẹ́. ká gbà pé political gimmick ni. ṣùgbọ́n ó rí wípé this party tó ń wá ọmọlúwàbí ni gómìnà tó wà ńlẹ̀ yìí. àmọ́ lérò tí yín sà. Yes. bó o lẹ ṣe lè ṣàpèjúwe leadership irú Fáyọ̀ṣe Ṣẹ́gun Òní Olújìmí tí wọ́n ti wà nínú ẹgbẹ́ kan tí ẹgbẹ́ náà ti gbé wọn dépò gíga àmọ́ tí wọ́n kọ ẹgbẹ́ náà sílẹ̀ nígbà tẹ́gbẹ́ náà ò sí ní ipò agbára mọ́. ṣẹ̀rí kì í ṣe pé wọ́n fi ẹgbẹ́ wọn sílẹ̀ ńgbà yẹn wọ́n dúró ṣùgbọ́n ọmọlúwàbí gómìnà tá a ní ó wá rí wípé these people tá ń pèlè All Progressive PDP bóyá New ADC àbí àwọn other parties yẹn tán wà mẹ́rin kì í ṣe pé bẹ́ẹ̀ tó ń gbà táwọn tó lóye tí gómìnà wa tó lọ tí ó dẹ̀ ṣẹlẹ̀ rí tó lọ ń bá wọn tó embrace wọn ó wá kàn kí ó ṣe pé ó máa ń lọ sí ọ̀dọ̀ Fáyọ̀ṣe àbí wọ́n romance wọn. ó pé wọ́n lọ sí ọ̀dọ̀ Fáyọ̀ṣe ní the any minute tó bá ti lọ sí ọ̀dọ̀ Fáyọ̀ṣe ọlọ́gbọ́n lòun lọ fi ń kọ́ ó ní náà olóhùn òun bá Adébáyọ̀ ṣiṣẹ́ ó lóun bá gómìnà Fáyẹmí ṣiṣẹ́ lẹ́ẹ̀mejì ó lóun dẹ̀ rí bí Fáyọ̀ṣe ṣe tiẹ̀ gbà tiẹ̀ so ní sóhun á wá sọ pé òun tí tó rí ọgbọ́n kọ́ nínú àwọn wọ̀nyí in tó gbé àwọn wọ̀nyẹn ṣubú ń gbà yẹn ṣé òun ò tí tó rí ẹ̀kọ́ kọ́ ní ó dẹ̀ rí ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀kọ́ tó dẹ̀ kọ́ nínú ẹ̀ ń gbà yẹn. àmọ́ láàrin èmi àti yín sá. Yes. ǹjẹ́ ó tọ̀nà kí àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ mọ̀ sán káàkiri nígbà tẹ́gbẹ́ wọn ò sí nípò tàbí kí wọ́n máa ṣiṣẹ́ against political party wọn tí wọ́n sọ pé wọ́n belong sí. This is political wishes. Political wishes. Which is allowed in politics. It's allowed. Èmi tí mo wà ń bí lé nígbà. àmọ́ ṣé àwọn ọmọ ẹgbẹ́ yín máa ń dọ́rú ẹ̀wù nígbà tí wọ́n bá sí nípò torí àmọ́ pé wọ́n sí nípò ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí àmọ́ bọ́n ṣe sí nípò tó wọ́n team up. Yes. Instead of kan tún máa túká wọ́n tún ń gba ọmọ ẹgbẹ́ wọlé sí. tí iṣẹ́ ò bá ṣẹ́ iṣẹ́ ò dédé iṣẹ́. So àwọn tán dúró yẹn wọ́n rí mọ̀ wípé kì í ṣe wọn lose bẹ́ẹ̀ tán fi agbára gbà lọ́wọ́ wọn that is under belief pé wọ́n máa gba nǹkan wọn padà. àmọ́ ẹ̀yin lẹ wà níjọba kò ṣeé ṣe kí ẹni tí ó gba nǹkan kò sí nípò ńgbà náà tó gbà lọ́wọ́ APC kò sí nípò. àmọ́ nǹkan tó rọ̀ mọ́ èdè àìyedè láàrin two big men wọ́n ní ibikíbi tí alágbára méjì bá ti ń jà kókó bẹ̀ ló máa ń sọ́fà ẹ̀. alágbára méjì nínú Ọ̀ṣun ló fèsì ara wọn gbà yẹn táwọn ọmọ ẹgbẹ́ wa sọ́fà ẹ̀ bẹ́ẹ̀ táwọn ọmọ ẹgbẹ́ tó sọ́fà ẹ̀ yẹn alágbára kejì tó lùsì yẹn kò fi àwọn títí ẹ̀yẹ sílẹ̀. Honorable Ìdòwú Miracle. Yes sir. wọ́n sọ wípé ògiri
ẹgbẹ́ yín nípínlẹ̀ Èkìtì náà Yes. wọ́n ní ó ti sín wípé internally wípé wàhálà ń bẹ crisis wà internally. ṣé nínú ẹgbẹ́ APC tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan sì wà tí wọ́n ń bínú náà. àwọn mọ̀ bọ́ ṣe máa ń parí ìjà tiwọn wọ́n ń dì káàpù ẹni àbí ẹ̀yin ọmọ ẹgbẹ́ PDP ṣe máa ń dì káàpù. ó ti eléyìí tí à ń sọ ìjà tó wà láàrin wọn lọ́wọ́lọ́wọ́ yìí ó ti kọjá à ń parí. ṣé nípínlẹ̀ Èkìtì àbí ní national. ní ìpínlẹ̀ Èkìtì. Kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Kò sí about a year ago lè gbọ́rú rumor yẹn bẹ́ẹ̀. When election is coming now, lo àwọn máa rí oríṣiríṣi propaganda. It's a propaganda, nothing like that. Ǹjẹ́ gómìnà Báwo ṣé wọ́n ní alátakò tó ń jáde against wọn nínú ètò ìdìbò tó ń bọ̀? As of today, àti rí. A máa ń gbọ́ nípa òjò kan. Ẹ ń gbọ́ ní bẹ̀tẹ̀ àti ìfojúre. Èèyàn tó bá fẹ́ how many days ló kù bá tó máa ṣe primary? How many months ló kù? Táwọn èèyàn bá wá dìde báyìí lé mi. Yes. Ṣé ẹ̀yin leaders ẹgbẹ́ ṣe máa wà free and fair ní primary election? Anybody tó bá sì fẹ́ jáde lẹ́yìn is free to come out. It's free to come out. Ṣé wà ní pàdímọ̀ fún dìmọ̀? Ìwọ náà tó let me take you as an example. Mo wà bí látàárọ̀ mo ti jókòó sínú ọ́fíìsì mi. Mo dẹ̀ ní mò ń rí táwọn èèyàn. Ó kàn déédéé báyìí, ó ní kí n sún sẹ́yìn. Ṣé àwọn tí ó wà nínú ọ́fíìsì yẹn máa fún ẹ láyè láti pé kó lé mi kúrò lórí ìjókòó yẹn? They will not. This is what we are saying. Ẹni tó bá fẹ́ jáde, tí eégún bá fẹ́ jáde lé ní á ti máa pòrùn látàná. Then eégún òpòrùn kó kàn déédéé ṣẹyọ lójijì. Bó ló fẹ́ ra àwọn tó máa tẹ̀lé. Because wọn gbọ́ information pò ń bọ̀. That is what is happening. Anybody tó bá fẹ́ jáde, constitution fàyè gbà kó jáde. Even bó ṣe mínítò. But ẹ ṣe ní coordinator ní each ward. Local government. A ní coordinator, a ní àwọn representative ní each unit nínú ward kọ̀ọ̀kan ní each unit. Bóyá like ward kan lẹ́fọ̀n báyìí ó ní 7 units. A ní láwọn èèyàn sínú àwọn unit yẹn tó máa bá ṣiṣẹ́ fún. Ṣé èdè tó ṣe máa jáde yẹn ló fẹ́ ní gbogbo àwọn wọ̀nyẹn? This is what I'm saying. Ló máa dé máa rò pé bóyá ti náà fàyè gbà. Kí nìdí tẹ́ fi endorse Báwo fún second term? Because of his work. Ǹjẹ́ ó yẹ kí ẹ̀yin leaders kẹ́ máa endorse èèyàn kan ṣoṣo fún election láì gba àwọn ọmọ ẹgbẹ́ mi? Torí endorsement yìí gan tẹ́ ń ṣe fún Báwo ó ti ń lé àwọn ọmọ ẹgbẹ́ mi ìsà tí wọ́n lẹ́tọ̀ọ́ láti lè sọ pé káwọn náà jáde láti contest. Ṣẹ̀rùbà wọn náà pè yẹn. Ṣẹ̀rùbà wọn ni. Ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni politics fàyè gbà. Endorsement àbí enforcement? Wọ́n ní endorsement. Tí wọ́n ti rí bánà kan, ó bá ti lè gbé bánà 100,000 lọ́lọ́run fún wọn. Ní bánà sókè. Tó bá ti lè gbé bánà tó ṣe bánà lórúkọ Oyèbánjí tó gbèsè gbé ògiri iwájú ilé 100,000. Àwọn èèyàn wọ́n ṣe endorse ẹlẹ́ka náà lọ́tún lósì nìyẹn. Àwọn èèyàn ń gbà lára ẹ̀tọ́ wọn tó ń bẹ lọ́wọ́ ìjọba. Wọ́n ní pé ẹ mobilize wọn ni wípé gúrùpù kọ̀ọ̀kan ẹ ti ṣòwò fún ẹ pé. Ọ̀tá ẹni kì í ga lójú ẹni. Àmọ́ ṣé wọ́n endorse yẹn lọ́fẹ̀ẹ́ ni gbogbo àwọn gúrùpù ṣọ́fẹ̀ẹ́ ni wọ́n endorse? Yes. Nítorí dé mọ́tò mi bá yẹn lọ màá sì ní ìbáwí owó ara mi mo répo sí tí mo lọ. Because ó wù mí kó continue iṣẹ́. That is the same thing with federal tí mo sọ pé Tinubu. Igi onú oko ẹ̀ ló ìgé sílẹ̀ kò nǹkan tó máa gbìn sí nú ẹ̀ ó ti ṣe síbẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí germinate. Tá a bá fún láyè tí nǹkan tó gbẹ̀ yẹn tán jẹ́ kí gbógbé lọ kó germinate for the second time ẹ máa rí resources sí. Àmọ́ nǹkan tí àwọn èèyàn wá ń sọ nípa ti Tinubu mo sọ́ọ̀rì ká tún padà síbẹ̀. Kété tí Jonathan fẹ́ yọ subsidy nígbà tiẹ̀ tàbí pé yóò mú nira wá o táwọn èèyàn paláran tán pariwo náà ló tún dá padà sí nọ́mà. Kí ló wá dé tí Tinubu ò fi rí bẹ́ẹ̀ tí àwọn èèyàn ń pariwo pé bí wà ń ta ìyà ń jẹ kò sówó tó yẹ pé wọ́n dẹ̀ ń kọ etí dídi sí ọ̀rọ̀ ará ìlú pé àwọn ń gbé nǹkan tí ìnira bá ti wá pọ̀ lápọ̀jù ṣe rí pé ó máa ń ṣọkàn láàrin. Tí bá ti máa like to give example of what I am saying. Màá tún fi ṣe example fún yín again. Ẹ wo this Báwo. Mo ló sọ pé òun bá Adébáyọ̀ ṣiṣẹ́
òun bá Ṣẹ́gun Òní ṣiṣẹ́, àmì òun bá Adébáyọ̀ ṣiṣẹ́, òun bá Fáyẹmí ṣiṣẹ́, òun tún rí bí Fáyọ̀sé náà ṣe ṣe tiẹ̀. Ìrírí nìyẹn. Ẹ wá wo ẹni tí Tinubu tá ń sọ̀rọ̀ ẹ̀. Àwọn tí wọ́n ti ṣe ìjọba tẹ́lẹ̀ tán sọ wípé wọ́n máa yọ, wọ́n máa tán débẹ̀ tán nílé yọ. Ó mọ rísì tí ó mọ nǹkan tó wọ́n àfẹ́ títàn fi lè yọ. Tó bá jẹ́ pé ó ti bẹ́ẹ̀ anybody discuss àwọn tán jẹ nínú subsidy yẹn ò ní jẹ́ kó ṣeé ṣe. Wọ́n ní pé subsidy náà ṣì ń lọ lábẹ́lẹ̀ wípé wọ́n ṣì ń sanwó subsidy. That is what the people will tell you. But asárì mọ̀ pé progress ń lọ nínú ìlú, nínú state, nínú. Àwọn èèyàn sọ pé kò sí ìlọsíwájú. Now sir, ní ìgbà tí a bẹ̀rẹ̀ ọ̀fíìsì àwọn program kan lọ lọ́wọ́ àwọn tí ìyà bá ń jẹ pé kan fún àwọn típẹ́ǹsì kan tán dẹ̀ máa ṣe ní ATM tán máa fi gba gbogbo wọn ti program òyìn lọ lọ́wọ́ báyìí pé àwọn kan wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú yìí lè ń ṣe program ọ̀hún fún. Yìí tán máa sọ nìyẹn. Local government, each local government náà gbé sí. Tẹ́ ẹ bá lọ sí each local government, mo sì ń sọ kí ní tí mo dẹ̀ proof ẹ̀ dàárọ̀ yìí. Ńgbà tí Fáyọ̀sé kọ́kọ́ débẹ̀ lákọ̀ọ́kọ́, àwọn òṣìṣẹ́ tó gbà sí local government ńgbà yẹn. That is why ẹ̀mí tẹ́ bá dé tẹ́ bá sì dárúkọ Fáyọ̀sé ọmọ rẹ̀ tó máa hèlì ẹ̀. Àwọn tó gbà síṣẹ́ ńgbà yẹn àwọn yẹn ti dọ̀gá. So majority of the people ruling under APC now, they are product of Fáyọ̀sé then. Ẹgbẹ́ ADC, African Democratic Congress, yes. wọ́n ti dé báyìí. Ìjẹ́ ẹ̀rí wípé ó lè jẹ́ threatening fún ẹgbẹ́ APC nípínlẹ̀ Èkìtì àti lóde Nàìjíríà. Mi ò rí bó ṣe lè jẹ́ threatening. Reason is that kí náà tí ì ṣe tá a fẹ́ fojú rí tó ń fẹ́ fi máa fi threatening wa. Ẹ̀rí wípé ó ṣì wà too early láti máa judge strength wọn. Òun náà ni mò ń sọ, mo ní kò tí ì sí kan a reasonable person tó bá fẹ́ sọ pé ẹni tó fẹ́ fi ṣàtakò ẹni tó wà ńbẹ̀, mi sọ pé we are 100% okay o, mi sọ pé ẹgbẹ́ mi wà 100% okay, but at least we are up to 80% okay. Then àwọn tó dẹ̀ sí ń bọ̀, how can we judge them? Wọ́n ṣe àwọn tó ń kóra wọn jọ tó ti tún sá nínú ẹgbẹ́ kan sí ẹgbẹ́ kejì ní gbogbo wọn wọ̀nyẹn. Wá nígbà tẹ́ lẹ́sẹ̀ bá tún máa dé lẹ́sìn báyìí, bóyá ó tàn tírí jẹ, wọ́n ti tún sá padà. Irú Àtíkù ẹ̀ mọ iye ẹgbẹ́ tó ti ṣe. Ó ti tún sáde nìyẹn. Olóògbé ààrẹ Muhammadu Buhari, àwọn náà wọ́n lò tó ẹgbẹ́ bíi méjì mẹ́ta náà nígbà náà kó tó di pé APC ṣe ìwà gbé wọn wípé àwọn náà lè lò. So ó fẹ́ dàbí changing party is allowed too. Yes, tẹ́ bá rántí pé Àtíkù ni ẹgbẹ́ APC kọ́kọ́ gbé ńgbà yẹn. Bẹ́ẹ̀ tí ńgbà tí olórí àṣeyọrí ó tún sá kúrò ńbẹ̀. Ẹ ṣe mọ̀ pé ẹ̀ tí ẹgbẹ́ APC ò tí strong ńgbà náà wọ́n ṣe kójọ bíi kólé bíi. Eléyìí náà kì í ṣe pé APC AD là ń jẹ́ under ADC ACN, so àwọn under ẹ̀ la wà ń gbà tán àti gbogbo táwa fi fọ́ọ̀mù APC bí àwọn ṣe fọ́ọ̀mù APC. Ìgbà tí ẹgbẹ́ Àtíkù tí ACN àbí nǹkan kan ńgbà náà tẹ́ gbé Àtíkù ńgbà náà ó ní péréte ìpínlẹ̀ lẹ́yìn Èkó nìkan lẹ wà ní South West àtàwọn ibì kọ̀ọ̀kan gbogbo ìpínlẹ̀ tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà kò lè ju bíi 5 nígbà náà tó jẹ́ pé PDP àti ANPP ló ní gbogbo àwọn nǹkan tó kù. Torí ìdí yẹn ni ò jẹ́ kí Àtíkù lè win ní presidential election nígbà yẹn. Àmọ́ nígbà tí APC dé, APC coalition ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ni wọ́n kóra wọn jọ nígbà náà bí gẹ́gẹ́ bí ti ADC yìí. Nígbà tí coalition work fún APC láti lè produce Buhari, ǹjẹ́ ẹ rí wípé coalition tún lè work fún Àtíkù láti unseat Tinubu? Is this his first time? Àmọ́ kì í ṣe ẹgbẹ́ coalition gbà. Is this his first time? Kì í ṣe àgbáríjọ ẹgbẹ́ ńgbà náà. Kì í ṣe àgbáríjọ ẹgbẹ́ ńgbà náà. Àti wípé mo dàbí ẹgbẹ́ APC ti ń sún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ ni o. Ìwọ ló ń sọ yẹn because àwa tá a wà mẹ́ta mọ̀ ọ̀bẹ àdẹ̀mọ̀ pé kò sún wa, then majority dẹ̀ ni wa. You know how many states we are controlling? Ó láti fẹ́ sọ pé ó sún wa. Aláàgbélẹ̀ mọ́
so ẹgbẹ́ tó bá fẹ́ gbà lọ́wọ́ wa kò jáde kò ń ṣe ìjọba. Thank God we are in the level of computer now. Kò ń ṣe ilé ìta sọ pé mo dìbò mo tó lọ dì bẹ́ẹ̀ yẹn. Dìbò ẹyọ kan tó níyẹn kò dẹ̀ máa lọ. bó kàn tẹ̀ jẹ́ wípé wọ́n ní pé ẹ gbọ́kànlé ìbò rírà wípé APC wípé wọ́n fowó ń ra àbò gan wípé kò sóye tí ẹ lè ná láti fi lè gba ìbò lọ́wọ́ àwọn olùdìbò. Ṣé lóòótọ́ ni? Vote buy. Nǹkan tẹ́ máa sọ nìyẹn, táwọn ọmọ èèyàn máa sọ nìyẹn. Kò sí a winning team tí ò ní àwáwí asán kan tán ní rí àwáwí asán kan wé sí. Kálukú ló mọ̀ gbogbo years tí PDP fi reign, how are they getting their own votes? Báwo náà ṣe ń win? Ní gbogbo ibi táwọn náà báwọn náà ṣe win, àwọn náà tó jókòó ta sọ́jú ta tó lo another pattern tá fi lè gbà lọ́wọ́ wọn. Why tó fi jẹ́ pé pattern tá ń lò ń sí owó kọ́ nífẹ̀ẹ́? Ṣe nǹkan tán máa fojú rí. Ẹ lọ sórí àwọn orí oko báyìí tán ṣe bá ti through the federal government and the World Bank and the federal government and the state tán coordinate tán lọ sórí oko tán fa orí oko nǹkan ọ̀gbìn tí wọn lè ráyè fi mọ́tò gbédé wá sí gbòòrò tán ti ṣe bá ti mọ́tò máa lọ sínú oko tá kẹ́rù wálé. Táná máa ṣerú yẹn fún ní agbègbè tiẹ̀ tá ló ń fẹ́ fẹ́gbẹ́ yẹn lẹ̀. That is the reason tí a fi náwó fún ọmọ ẹgbẹ́ ìtàn máa fojú rí tí everybody individual máa benefit láwọn dojúkọ. Kí n tó yọ̀ǹda yín, bó lẹ ṣe lè ṣàpèjúwe òṣèlú ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n tẹ́lẹ̀ àti lọ́wọ́ yìí? Progressive. Nínú ètò ìdìbò gómìnà tó kọjá, ẹgbẹ́ PDP ìlú Ẹ̀fọ̀n Alàyè náà ti gbé candidate wọn, governorship candidate. Ṣùgbọ́n wọ́n ní ẹ̀yin ọmọ ẹgbẹ́ APC níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n, wọ́n ní ẹ dìbò fún. Báwo la sì fẹ́ dìbò fún? Ní ọmọ wa ní ìbò wa tán máa tí gbogbo Ẹ̀fọ̀n fẹ́ dì fún ṣé ó gbé dẹ́ta wù rẹ́? Àmọ́ ó máa gbé lárugẹ. Ẹ lọ sà. Then irú èmi tí mo jẹ́ chairman, ṣé ìgbà tí mo bá dìbò fún other party ṣé màá wá retain chairmanship mi? Ẹgbẹ́ tí mo wà mo gbọ́dọ̀ gbé lárugẹ. That is why they lay the trust on me. That's why wọ́n fi mí síbẹ̀. So tí ẹgbẹ́ wọn náà bá lè ṣe tán bá lè wọlé ok, tí wọ́n bá dẹ̀ wọlé ok. Bẹ́ẹ̀ ni mo mọ̀ wípé wọ́n rí 6,000, èmi dẹ̀ rí 4,000. Ìgbà tí wọ́n dẹ̀dẹ̀ wọ́n sọ àwọn leaders mi ní say they praise mi pé lùsì rárá pé nílùú wa lọ́mọ ìlú kan tá dẹ̀ sí ríbò 4,000 pé we done well. That's it. Ǹjẹ́ àwọn ọmọ ẹgbẹ́ yín APC, ǹjẹ́ àwọn náà ń jáde díje fún any post nínú ètò ìdìbò tó ń bọ̀? Bẹ́ẹ̀ni, bọ́n tẹ̀ tí sobet. Ipò wo lẹ rò pé àwọn ọmọ ẹgbẹ́ yín jáde fún ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n? House of Rep. Ó táwọn bíi mélòó? At least tí màá mọ̀ àtóbi méjì àbí mẹ́ta. Àwọn wo àtàwọn wo? For now, to sure mo mọ̀ pé Victor Kọ́ládé ó máa jáde. Mo dẹ̀ mọ̀ pé Karol Ọládàpọ̀ ó máa jáde. Kálẹ̀ ní kẹta? Ẹni kẹta yẹn it's not sure. Wípé wọ́n fẹ́ jáde? Sure. Bọ́ à ń gbọ́ bẹ́ẹ̀ òun fúnra ti disprove ẹ̀. Ṣé ẹ dẹ̀ sure wípé tíkẹ́ẹ̀tì rep yóò wà nílùú Ẹ̀fọ̀n? Tọ́nà Ẹ̀fọ̀n ló kàn. Tó bá tí tíkẹ́ẹ̀tì bá wá bọ́ sí Ẹ̀fọ̀n fún ẹgbẹ́ yín, ẹgbẹ́ APC, ǹjẹ́ ẹ̀ ń retí ìbò àwọn ọmọ ẹgbẹ́ PDP tẹ́ ẹ̀ dìbò fún nígbà governorship election? À ń retí ẹ̀ because as of today l'Ẹ̀fọ̀n it's like one party system. Majority àwọn tó ń gbógun tí wàá ń gbà yàn tí wà nínú ọmọ ẹgbẹ́ wa l'Ẹ̀fọ̀n bí because I'm a progressive. Tó bá wá jẹ́ wípé tíkẹ́ẹ̀tì rep kò bọ́ sí ọwọ́ APC níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n tí àwọn PDP wá gbé rep kalẹ̀, ǹjẹ́ ẹgbẹ́ APC l'Ẹ̀fọ̀n ṣé wọ́n á dìbò fún candidate rep PDP níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n? That question is not warranted. Reason tó fi warranted ni pé ẹgbẹ́ wa máa jáde níjọ́ yẹn ní election tó ń bọ̀ yẹn a máa jáde as a fún House of Rep.
PDP náà tí wọn náà máa jáde so at the same time lájijọ máa dìbò fúnra wa. So àmọ́ PDP ló produce candidate ni mò ń sọ yìí. a lè dìbò fún. ẹ dìbò fún ọmọ ẹgbẹ́ yín mi tán gbé ní ìjọba ìbílẹ̀ mi. wọ́n máa gba ẹni tá máa ní sẹ́rí what happen is àti ní believe torí pé 3 local governments ló comprise constituency 2 ní Èkìtì Central which is Ẹ̀fọ̀n, Èkìtì West and Ìjẹ̀rò. Now Ìjẹ̀rò ti ṣe many times. Ìjẹ̀rò ṣe eléyìí tó kúrò ń bẹ̀ which is Wùmí Ògúnlọlá. Eléyìí tó tún wà ń bẹ̀ Ìjẹ̀rò ló tún ṣe which is Ọmọlẹ̀yẹ. So Èkìtì West náà dẹ̀ ti ṣe rí láyé Túndé Òjó. So Ẹ̀fọ̀n nínú ẹgbẹ́ wa nìkan ni ò tí ì ṣe rí. So tá dẹ̀ mọ̀ wípé tọ́nù wa ni sà kì í ṣèṣàlẹ̀ náà ti gbé lídà ni. It's not that far. A mọ̀ wípé a dẹ̀ ṣiṣẹ́ wa náà lókè. Gẹ́gẹ́ bí èrò tí yín lérò pé Ẹ̀fọ̀n ló yẹ kó kàn nínú ẹgbẹ́ yín. Àmọ́ ká wá gbà wípé tíkẹ́ẹ̀tì rep wọn fún ẹgbẹ́ APC lẹ́fọ̀n tí PDP táwọn dẹ̀ produce candidate. Ǹjẹ́ ẹ fi ọmọ yín lẹ̀ níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ẹ dìbò fún another party? Ọlọ́run ò kì í dojú ti ọmọ ẹ̀. Ọlọ́run kò kì í dojú ti ọmọ ẹ̀. So I can never believe pé wọ́n ní gbé ọmọ wa lẹ́fọ̀n. Láíláí, I can't believe that. Tó bá rí bẹ́ẹ̀. Kò ní rí bẹ́ẹ̀. Kò ní rí bẹ́ẹ̀. Ó sì nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní òṣèlú. Kò ní rí bẹ́ẹ̀. Òṣèlú la jọ ń ṣe. Bí eléyìí tó ti máa rí bẹ́ẹ̀ tó máa rí bẹ́ẹ̀ yẹn, àwọn ọmọ yẹn ò lẹ́nu lókè. Bẹ́ẹ̀ lélẹ̀ tó wà ńlẹ̀ alẹ́nu lókè, alẹ́nu nísàlẹ̀. Kò lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀. Láíláí. Ǹjẹ́ ìjọba ọmọ yín Honorable Afọlábí Olúwaṣẹ́gun Àgbàòkè ǹjẹ́ ń pé ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n lọ́wọ́ báyìí? Ó ń pè wá lọ́wọ́ because àwọn oríṣiríṣi tó ti ṣe. Ọ̀rọ̀ omi wa tá à ń ṣe nígbà yẹn tó jẹ́ pé àwọn tó ti lọ sí House of Rep láti ṣe iṣẹ́ lórí omi títí tó ṣe bàtà dẹ̀ fish out problem ẹ̀. A ní wọ́n gbé engine míì fún wa. Engine yẹn wọ́n rí order especially for Ẹ̀fọ̀n ni. Ìgbà tó dé power tó máa gbé ó bí lọ sí ilé tó wà ń bẹ̀. Wọ́n láti ní another transformer. Mídélé lọ́rọ̀ kí bá gọ́ọ̀nà dẹ̀ fún wa ní transformer. So à ń ṣe lọ́wọ́ wọ́n ìrẹsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìgbà tí náà wá ní problem tẹ́ bá wọn ọ̀nà bẹ̀yẹn tó jẹ́ pé accident ní accident lọ́la. Ó dẹ̀ jókòó decide pé ká gbé kúrò ní ká kúkú lọ gbé gba ọ̀nà federal tí ò ní kọ́nàkọ́nà. A fi gbé síbẹ̀ àti gbà yín máa kò sí pé ó dẹ̀ ní iye tó contribute then. So kò fi ọ̀rọ̀ Ẹ̀fọ̀n ṣeré. It's performing well. Inú mi gan dùn sí mo dẹ̀ fi proud. Kí ni àrọwà yín àti ìmọ̀ràn yín fún gbogbo ọmọ bíbí ìlú Ẹ̀fọ̀n láyé àtàwọn tó jẹ́ olóṣèlú àtàwọn tí wọ́n ń ṣe olóṣèlú? Àmọ̀ràn mi ni wípé one House of Rep tó jẹ wá lógún yìí torí àìní aṣojú lókè. Wùmí ó ṣe tiẹ̀ ó sọ School of Health Technology ó sọ dà poli lọ́wọ́ báyìí torí pé ó wà ń bẹ̀ ni. MOB ó ń gbé yunifásitì bọ̀ lẹ́yìn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ládùn bẹ́ yẹn ó tún gbé sí Ìyìn. This our short man ní Èkìtì South West nílàwẹ̀ Adaramodu ó tún gbé bọ̀ ó gbé sí area ẹ̀. Táwa náà báyìí kankan tó ń jẹ wá lógún ní skul yẹn lẹ́fọ̀n. Pé àmì ni pé kálukú á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Ọmọ mi làwọn méjèèjì, they are my product. So mi lè sọ pé mo like nǹkan jù kan lọ. As a good father. Ẹ kí gbogbo àwọn tí wọ́n wù wá lórílẹ̀-èdè Nàìjíríà kẹ́dágbére orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti ipò tí ẹ dì mú nínú ẹgbẹ́ òṣèlú àti ìjọba ìbílẹ̀ yín ìpínlẹ̀ yín. Orúkọ mi ni Honorable Òjó Ìdòwú Michael tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Miracle
Ọlọ́run á dẹ̀ ṣe miracle nínú ayé gbogbo wa. Ipò tí mo dì mú nípò alága lẹ́gbẹ́ pátì ní Ẹ̀fọ̀nláyè. Ẹ ṣé púpọ̀. Tọ́ kí n dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àgbéyẹ̀wò lórí ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà, ìpínlẹ̀ Èkìtì àti ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ní ìpínlẹ̀ Èkìtì láti ń bá alága APC níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Honorable Ìdòwú Òjó Baba Miracle láti ń bá wọn jomitoro látàárọ̀. Ẹ sì ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfiwé wa. Remi Olúgbadé Olúọmọ presenter lóko tí èmi jẹ́. Ẹ máa rántí láti máa tan subscription button nílẹ̀ o, kẹ́dẹ̀ máa subscribe sórí YouTube channel yẹn bẹ́ẹ̀ ṣe ń wà káàkiri àgbáyé. Ojú wa ò tẹnu kan àti orí o, a tún pàdé láṣẹ Èdùmàrè nígbà míì ìpàdé wa kò ṣe wọ̀ bí ọjọ́rọ̀. Bye for now. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ dẹ̀ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.